ẹ̀yin tèmi ó ga inside life mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí sí ọ̀rọ̀ yìí and ẹ dẹ̀ máa gbọ́ confession yìí lẹ́nu èèyàn tó ṣẹlẹ̀ sí gangan but before kẹ́tẹ́ gbọ́ èmi fẹ́ narrate ẹ̀ inside life nítorí àwa ọkùnrin ẹ jẹ́ ká wà careful ẹ̀yin tèmi ó ga mo ní àwa ọkùnrin torí ó ṣeé ṣe káwa náà jẹ́ mọ̀mọ́ ọkùnrin ni mo fi refer as àwa ọkùnrin gbogbo ẹ̀yin mọ̀mọ́ ọkùnrin ẹ take note gbogbo ẹ̀yin ọkùnrin ẹ take note gbogbo ẹ̀yin bàbá ọkùnrin ẹ take note ọ̀rọ̀ yìí ká kọ́ ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ rí náà rí title ọkọ mi ó dó mọ̀mọ́ mi ó fi ṣògùn owó mọ̀mọ́ mi wá kú èmi náà mo wá ń tọ́ fún díẹ̀díẹ̀ mo wá ń tọ́ oògùn olóró tá fi ń pa èkúté tá fi ń pa áyán tá fi ń pa ìdun tá fi ń pa yànmùyánmú mo wá ń tọ́ sínú oúnjẹ rẹ̀ màá fi lọ irú tí n bá fi lọ irú tán màá fi gbé ẹ̀gúsí jáde pẹ̀lú òkèlè bí mo ṣe ń pa díẹ̀díẹ̀ nu mò ń pa díẹ̀díẹ̀ kódà nígbà tí ó máa kú ọ̀dọ̀ rẹ̀ ló lọ kú sí wọn ò fura sí mi àtọ̀ làwọn fámílì gabigabi wọ́n bá rò pé wọ́n ṣètùtù wọ́n máa ṣètùtù ikú rẹ̀ kìí ṣe ikú lásán nítorí náà ìyàwó rẹ̀ ní number 1 tá kọ́kọ́ lọ bí ètùtù òun wò pé who does that ok ibo lẹ́yìn ti ṣètùtù náà wọ́n bá ní ọ̀dọ̀ babaláwo lágbájá wọn ní òkè ìyẹn náà dá babaláwo yìí ó ti ṣe sí mi rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ṣe sí mi rí mo bá lọ mi ò fún lójú pé what rubbish is that mo bá lọ mo ní kí àsìkò tí màá ṣe sí náà nù mo bá lọ bá babaláwo mo bá ní babaláwo èmi rèé o gbà mí bí mo ṣe rí o nǹkan tẹ́ fẹ́ ṣe mo mọ̀ pé ẹ fẹ́ ṣe àmọ́ mi fún yín lójú nígbà náà lọ́hùn ọkọ mi wà láyé mo ti fẹ́ fún yín lójú nísìn babaláwo bá sì kíni ló bá ná gẹ̀rẹ̀ ló bá na awọ ló bá sì ṣím on the day tí wọ́n fẹ́ ṣètùtù nǹkan original tó yẹ kó fún mi àsìyàwó kò fún mi ẹ̀yin tèmi ẹ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Horses Mouth ó ṣèmi náà ní kàyéfì nítorí ẹ̀yin tẹ́ máa bá dé bíbà tẹ́ mọ̀ rò pé ájá kí ló ṣẹlẹ̀ ẹni sùúrù story yẹn ni mò ń narrate ẹ dẹ̀ máa gbọ́ because ó ṣeé ṣe kíkiní mọ̀ sí ní cyberspace kúmọ́ kó tó di pé wọ́n delete ẹ̀ àwọn kan ti send ẹ̀ sí mi ẹ wàá farabalẹ̀ gbọ́ platform èèyàn tó ti ń bọ̀ thank you so much I appreciate you but mo ní one advice náà fún platform tí ọ̀rọ̀ yìí ti ń bọ̀ mo bá lọ tẹ wẹ́lẹ́wẹ́lẹ́ fún babaláwo bá jìn ó jìn ló bá ní yes àsọmọ tó tiẹ̀ dá ní àsọ tiẹ̀ dùn tó yìí ok nǹkan tá à ń bẹ sọ náà nìyẹn tó bá yẹ pé o ti lẹ̀ mọ́ mi ní gbogbo wàhálà yóò ní ṣẹlẹ̀ tó báyìí kò yẹ sí pé wọ́n lu wàá ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe gbogbo wàhálà yìí níjọ́ dídè tí wọ́n ṣètùtù babaláwo ti ṣèǹjẹ tó bá yẹ pé babaláwo ṣèǹjẹ ni ọ̀tá èmi ló bá ṣe kíni ní skánskan according to èèyàn tó ní story ó ní ọ̀tá òun ló bá ṣe skánskan tó bá jẹ́ wípé babaláwo change kíní yìí ni ẹ̀yin tèmi before now kó tó di pé ọkọ mi lọ bá mọ́mì mi sùn tó wá fi pa mọ́mì mi yẹn ó ti mọ́ ṣe àwàdà burúkú pé mọ́mì ẹ̀ yìí ṣe fáyò níjọ́ tí n bá mú mọ́mì ẹ̀ yìí ẹ̀yin tèmi at last níjọ́ tí mọ́mì mi fẹ́ kú ìjọ́ yẹn mọ́mì mi sọ pé ọkọ mi o ó fi tipátipá bá òun sùn o òun mọ́mì mi o ara mọ́mì ó ti ń tú yẹ́lẹ́yẹ́lẹ́ ó ti ń jẹrà ó ń tú yẹ́lẹ́yẹ́lẹ́ kò síbi tá a gbé dé ọkọ mi náwó rọ́ èmi náà náwó mọ̀mọ́ mi ṣaláìsí níjọ́ tí mọ̀mọ́ mi fẹ́ kú ni mọ̀mọ́ mi sọ fún mi mo wá ní òkè pé mi náà ṣe bẹ̀rẹ̀ sí ní pa díẹ̀ nù tó fi kú ẹ̀yin tèmi ẹ gbọ́ story lẹ́nu Horses Mouth ẹ gbọ́ story yẹn lẹ́nu Horses Mouth ẹ máa gbọ́ orúkọ ẹ̀ màá wá padà wá màá wá sọ sí i ẹ̀yin tèmi ìwọ tó bá jump story náà story èèyàn ní cyberspace ẹ ní sùúrù ẹ gbọ́ from the Horses. kò yẹ yín ẹ fi sọ mi kúlẹ̀ yẹ yín dáadáa. ó yé mi dákun. alright mom sọ àwọn àti mom sí mi máa ń use gan as ọkọ ọmọ wọn tó máa ń sọ̀rọ̀
ó yẹ pé àwọn ìyá tó yẹ pé tọ́ba wọn máa ń fẹ́ ọkọ mọ́ wọ́n máa ń fẹ́ ọmọ mọ́ ọkọ ní wò pé torí ó jẹ́ ọkọ get tó máa ń nífẹ̀ẹ́ ọkọ ọmọ wa tó máa ń nífẹ̀ẹ́ ọkọ ọmọ wa oyin bẹ́ẹ̀ òun ni so wọ́n sì mi wá ní táìmù kan ó fẹ́ gba mọ́tò kan ní Èkó ní táìmù yẹn wọ́n sì mi wá ní àwọn máa ṣe onídùúró fún so bàtà wọn náà máa ṣe onídùúró fún ṣá so because kí ni lèmi ń gbé Ìgbòrà ní àwa lèmi ń gbé bó máa lọ sí Èkó máa wálé ní weekend torí kò sábà sí iṣẹ́ ní ibi báyìí so wọ́n sì mi wá ní àwọn máa dúró fún wọn tó ń jẹ́ gbé ní sáìdì Ìlẹ̀pa yẹn tó bá mọ Ìlẹ̀pa mọ́ Ṣàngó Fọ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ́ẹ̀ dáàdì mi kọ́lé sí tí wọ́n sì mi náà gbé ní táìmù gbà yẹn so wọ́n sì mi ṣáà ní ó fi tipátipá bá àgbà tó ti bí mọ́tò yẹn dé kò wálé mọ́ wọ́n fi tipátipá bá wọn sùn so jẹ́ ti máa sọ pé àwọn láìkì mọ́ mi òun máa jẹ́ṣẹ́ mọ́ mi àti bí eré ló máa fi ṣe mo bí àwọn ẹ̀fẹ̀ ló máa fi ń ṣe pé òun máa jẹ́ṣẹ́ mọ́ mi òun ṣáà lọ́ọ̀fù mọ́ mi ẹ̀ṣà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mú nǹkan bí àbíyèsí normal tì bẹ́ẹ̀ so wọ́n sì mi go sọ fún mi ọtí ọjọ́ tó tẹ́mi fẹ́ bọ́ lára wọn ló sọ fún mi pé ọkọ mi bá àwọn sùn because wọ́n sì wọ́n jẹrà tó fi kú after 13 days ni wọ́n kú so àjẹjọ́ ná owó sí pé ìyá ẹ̀ máa gbádùn mo yẹ ti wà nínú oyún ní gbogbo àmì tí wà nínú bí oyún 4 or 3 months ní gbogbo gbà yẹn so wọ́n sì mi wọ́n sick like bí 2 months lọ́ fi sick tó sick lẹ́pẹ́ gbogbo ara wọn báyìí bí kó máa jẹ kó máa rùn mo yí báyìí sọ̀rọ̀ sí ẹ̀dá ọlọ́run kò gbọ́ lẹ́nu mi pé ọkọ mi ló pa mọ́ sí mi so mọ́ sí mi ló sọ because àwọn nǹkan dúdú tá à ń lo àwọn nǹkan tá à ń lọ so àsìmọ́ mi ní àtìgbà tí ọkọ mi ti bá wọn sùn àní ìtọ́ ti bá wọn sùn ní sickness yẹn ti sọmọ ọkọ rẹ yẹn náà lè wà lọ́wọ́ rẹ báwọn. bẹ́ẹ̀ni so ọmọ mélòó lọ bí ọmọ kan ni mo bí so àtìgbà tí mo sọ fún mi pé àtìgbà tí ó ti bá àwọn tó ti bá òun sùn òun ni sickness yẹn ti dé sí àwọn òbí àwọn máa yé sickness yẹn ni so wọ́n tó fẹ́ give up because èmi ni mo wà ní ọ̀dọ́ tá à ń gbé wọn from one hospital láti ilé babaláwo kan dé bòmí because èmi ni second born mo ti lé para mi náà ní first born because mo ti bímọ ọkọ síbi kọtẹlẹ bọ èmi mo close mọ ọmọ ìlú wo ni ọ ibẹ̀ wá ní ọkọ mi ní ṣé mi ọmọ Oǹdó ni mí. ọmọ ìlú wo lọkọ rẹ. ọmọ Ìgbòrà lọkọ mi. Ìgbòrà ni mo ti ń jẹ́. ibẹ̀ mọ Èrúwà. so bàtà mo ti ní wọn aṣàṣà ọ̀ṣọ́ mi ti lóyún ìjẹ́fẹ́ lọ ṣe oyún yẹn ṣá mi ṣáà rí oyún yẹn ṣe èmi náà wá pọ̀rọ̀ yẹn sínú wọ́n á ń pa díẹ̀ tó fi kú bí kí n fi nǹkan sínú. ọ̀hún pa díẹ̀. tó fi kú. kí ló fi ń pa. kí ló ń fi sínú ìbẹ̀rẹ̀ tó fi pa. àwọn oògùn ìfikò tó máa fi ń fin oko because tó bá rí ike ẹnu lé náà kò lè mọ màbí àná àwọn oògùn tó máa fi ń fin àwọn oko ni. ọwọ́ fi sínú oúnjẹ. Kí ló dé tó fi wá ṣé torí kó pa mọ́mí rẹ̀ náà ni wọ́n náà fi wá pa báwọn. bẹ́ẹ̀ni ó yẹ kí ayé dúró jẹ wọ bọ bébí ṣe wàhálà gan lórí wa ó yẹ kó dúró jẹ wọ bọ. ẹ̀wọ́n náà ti da pààyàn báwọn. ẹni sọ̀rọ̀ náà ẹ kí sọ̀rọ̀ so wọ́n dẹ̀ máa ń ṣe orò fún àwọn opó bẹ́yẹn wọ́n dẹ̀ mọ̀ pé orò bẹ́yẹn kẹ̀dẹ̀ ẹ̀yìn tó bá mọ Òkè Ògùn dáadáa wọ́n ní àwọn nǹkan tó ń jẹ́ ogun gidi so wọ́n ní máa lọ ṣe orò fún mi bí àtọ́rọ́ mọ̀ pé ikú tó pa ọkọ mi kò kí ń ṣe ikú Ọlọ́run so bọ́sọ̀ wá ní wọ́n máa ṣe orò fún mi nìyẹn so bàbá tó jẹ́ máa ń ṣe orò yẹn bàbá yẹn ti act me out rè tọ́nà àwọn fẹ́ máa fẹ́ mi tí mi gbà fún bàbá yẹn so bàbá tó jẹ́ pé bàbá yẹn fẹ́ bá mi ṣe orò wọ́n á sọ fún bàbá yẹn pé kọ́ máa wò lè ṣe anything pé sọ́mọ̀ pé ikú Ọlọ́run ni ó pa so bàbá yẹn wá ní òun máa bá mi sùn so àwọn nǹkan tó yẹ kó fún yàn tí kíní yàn tí wọ́n fi ní mọ̀ pé kíní bàbá yẹn ṣáà gbé gbàrọ̀gùdù dé mi ní ó gbé gbàrọ̀gùdù fún mi níbi kán yí àìlèkè abálọ́yìn bọ́yẹ́ máa ń sọ lẹ́yìn tó bàbá yẹn bá mi sùn tọ̀ kí because tọ́wọ́ fi lè tọ́wọ́ jẹ́ tọ́wọ́ fi lè kí mi mú. májọ́ ọ̀kàrẹ̀ láì kó lè yé wa dáadáa jọ̀ọ́jọ́ yé wa
kọ́ra máa sọ díẹ̀ kó lè yé mi kò yé mi ó ti pọ̀ jù máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan sọ́gbọ́ ọ̀kárí láì. wọ́n máa ń ṣe orò fún àwọn tí ọkọ wọn bá kú because wọ́n mọ̀ pé ikú ọkọ mi kò ń ṣe ikú Ọlọ́run ló kú lásán. So wọ́n máa ń ṣe orò fún wọn ní family house wọn dáadáa ẹni tó bá mọ̀ because ìbejì lọkọ mi tó bá jẹ́ mọ̀ sáìdì gbọ́ra dáadáa. ok igbóra kọ́ ni wọ́n ti máa ń bí ìbejì tó pọ̀ ni. bẹ́ẹ̀ni ṣé kì í ṣe igbóra ní gbogbo ìbejì fi máa ń pọ̀ tán ní igbóra yẹn ni. igbóra ni. ó yá. So wọ́n máa ń ṣe orò bàbá yẹn ti ask me how to rí bàbá tó máa ń bá wọn ṣe rẹ pé òun fẹ́ máa fẹ́ mi tí mi gbà fún bàbá yẹn wọ́n lọ bá bàbá yẹn pé kọ́jọ tó lọ kọ́ jáwọ́ nínú kinní yẹn bàbá ni àwọn máa bá mi sùn wọ́n ní òkè wọ́n kọ́ bá mi sùn bàbá yẹn wá gbé nǹkan tó yẹ kó fún mi kí n kémi náà bí àbí kí n fi ya wèrè àbí kí n fi bàbá yẹn pààrọ̀ ẹ̀ fún mi ṣó ti yẹn bẹ́yìn bàbá yẹn pààrọ̀ kinní yẹn fún mi òun ni mo ṣe wà láyé dì sí because if mo tún fi kó ẹ̀gọ́ mo tún fi kó bá ọ̀rẹ́ mo fi kó ọkọ mi kó bá ọ̀rẹ́ because ọ̀dọ̀ ọ̀rẹ́ ló kú sí wọn ò bí ọ̀rẹ́ lò ó ọ̀rẹ́ ló pa. ìwọ ló dẹ̀ fún ní nǹkan jẹ tó fi kú. mo fún ní nǹkan jẹ torí ó pa méjì. mo fún ní nǹkan jẹ torí ó pa méjì. how many months ló wá fi fún ní nǹkan jẹ tó fi kú. gbàwó lọ bẹ̀rẹ̀ sí kó gbàwó ló kú. ó ti kú ní 1 month ago báyìí ló kú. ṣé ọ ti bímọ fún tọ́kọ́ tó di pé ọ fẹ́ pa ọ pa àbí kó tó bímọ ni bí ni màálù ẹ. mo ti bímọ kí n tó pa because ọmọ mi is now 9 months. ìgbà wo lọ bẹ̀rẹ̀ sí fún ìgbà wo ló kú. ó kú ní 4 months ago ló kú. ìgbà wo lọ ti ń fún ní nǹkan jẹ díẹ̀díẹ̀. ṣé ibo ló ń fi nǹkan tó fún jẹ sí ìgbà wo ló ń fi ibo ló ń fi tó fi pa ibo ló ń fi. kò lè mọ̀ because kò lè mọ̀ kí nínú wà níbẹ̀ oògùn fi kó tá máa fi ń fin oko òun náà ló rà wálé tá máa fi ń fin oko so kò lè mọ̀ oògùn fi kó tá máa fi ń fin oko wà nílé ìzẹ̀ ẹ pé anybody máa rí ni. ìmọ̀ kí mo fẹ́ ṣe sí i. ṣé ìgbà tó pátá nìsín sọ ní peace ìgbà tó gbẹ̀san. ó pa mí ó pàyà mi ní bàbá mo tún pàyà kan tó ṣoṣo tó kù fún mi níbi tó tún pàyà mi dé ibi tí àwọn ẹ̀gbọ́n mi tó mú àbúrò mi ti lọ gba oyún ọmọ 17 years torí wọn ò tọ́jú ẹ̀ dáadáa. ẹ̀yin tèmi welcome back ó lágbára inside life okay lálákọ̀ọ́kọ́ ná ìwọ ọkùnrin mi lálákọ̀ọ́kọ́ ná number 1 èmi ò sọpọ́tì ọkùnrin yẹn pé ó dó mọ̀mọ́ ó wá fi ṣògùn owó mi ò sọpọ́tì but ṣó yẹ kí obìnrin yẹn take the laws into her hands tó yẹ kó take the law into your hands n tó sọ advice tí mo ní fún àwa ọkùnrin àwa ìyá ọkùnrin àwa bàbá ọkùnrin àwa olóòótọ́ sí àwọn ọkùnrin madam Ojuabe mo kí yín púpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun like madam Ojuabe ọ̀rọ̀ náà shock wọn live confession lórí platform wọn mọ́mì wa Ojuabe like irú nǹkan tí à ń gbàdúrà fún leléyìí ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà èèyàn ò gbọ́dọ̀ commit irú nǹkan báyìí kó wá dákẹ́ mọ́ bẹ́ẹ̀ so opportunity ni orí ọ̀fẹ́ Ọlọ́run nífa tí arábìnrin yìí fi wọnú platform yín wá tó fi wá confess do you understand èmi mo rí pé a big thing ìgbà tèmi náà gbọ́ I was shocked I was very very shocked so Ojuabe náà àwọn náà wá ṣọ́ọ̀kì like she was just judging wọn náà wá pààyàn apààyàn ni ó sápààyàn níyìn ni ó wá pa like seriously ó máa jẹ́ kó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ torí ìjọ mi irú yẹn ẹ ṣe sùúrù Madam Yinka TNT I give to her kudos to Madam Yinka TNT too nínú aspect yìí Madam Yinka TNT ó máa tọ́ lé ẹ lórí ni ó máa tọ́ sí fún ẹni ó máa dàbí ẹni pé àṣẹ ẹjọ́ wà ń bẹ̀ ni so that kó lè bá gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ̀ yes wọ́n ní this is part of what we read in the school as a nurse bí ó ṣe sọ nìyẹn so like Ojuabe like she was shocked in fact èèyàn kan ní láti pè wọlé pé ẹ ṣe sùúrù ọ̀rọ̀ wà lẹ́nu obìnrin yìí ẹ má sáré judge bẹ́yẹn iná Ojuabe ó sì ń judge lọ ni but alhamdulillah she was able to say vital thing ẹ tèmi nǹkan mẹ́rin tó lágbára tó dẹ́rù bàyàn èmi rò pé fíìmù kan láti máa ń wò nǹkan mẹ́rin gba kọgbì òun arábìnrin yìí wá sórí platform láti wá jẹ́wọ́ àwọn police over to you because kọ́nà tó lè decide pé ó máa jẹ́wọ́ no matter what òun náà ti máa rò pé ó ṣeé ṣe kí wọ́n arrest wọn á dé arrest ẹ̀ torí léyìí ó pa èèyàn ní
ẹ̀yin ẹ wọ̀rọ̀ ńláńlá tó confess. Ó ní ọkọ òun dó mọ̀mọ́ òun, ó fi mọ̀mọ́ ṣògùn owó, mọ̀mọ́ wa jẹrà kú. Ìjọ́ tí mọ̀mọ́ máa kú, ó ní mọ̀mọ́ confess fún un pé ọkọ òun ó fi tipátipá bá òun sùn. Ó lóun fògùn owó, ó ní mọ̀mọ́ yẹn sọ fún un pé sure mọ̀mọ́ tó máa jẹ́wọ́ kó máa ṣe witness mọ̀mọ́ ti kú, ọkọ tí wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ ọkọ ti kú. Kí ló dé tí wọ́n fi tí ọ̀rọ̀ yìí fi degenerate to this level? Number 2, ọ̀rọ̀ gbáǹkọ́gbì. Ó ní òun wá ìgbà tó wá tóun ti rí bó ti pa mọ̀mọ́ bẹ́ẹ̀ mọ̀mọ́ yẹn ṣe confess, òun wá ń tọ́ sí fún díẹ̀díẹ̀, òun tọ́ sí fún nínú irú, òun fi ń ṣẹ̀gúsí, òun pa díẹ̀díẹ̀, ó lọ kú sínú ilé ọ̀rẹ́. Ọlọ́run ló mọ wàhálà tí wọ́n jẹ́ kí ọ̀rẹ́ yẹn go through, Ọlọ́run ló mọ̀. Number 3, gbáǹkọ́gbì. Ọ̀dọ̀ èèyàn tí wọ́n ti ṣètùtù, òun ti mọ bẹ̀, òun wá lọ gbéra fún torí pé arákùnrin babaláwo yẹn ti fún lójú rí tẹ́lẹ̀, òun wá lọ gbéra fún kó bá òun sùn so that kó mọ̀ fún un ní original nǹkan tí wọ́n fi búra. Number 4, babaláwo yẹn sì ṣe bẹ́ẹ̀, ó dẹ̀ gbé gbàrúfù fún nǹkan kò sì ṣe arábìnrin yẹn. Tó bá yẹ pé ó mú original ni arábìnrin yẹn máa ya wèrè because òun ló pọkọ rẹ̀ díẹ̀díẹ̀. Ẹ̀tọ́ wo lo ní tó fi máa pọkọ ẹ? Kí ni right tó fi máa kọ́kọ ẹ? Ìgbà tó ti wá jáde confess báyìí, àwọn ọlọ́pàá ó mú ẹ o, wọ́n á dẹ̀ fi ẹ́ sẹ́wọ̀n. Èmi ò judge o, but that is just the truth. That is just the truth. Ẹ̀yin ọkùnrin, over to you. Because kò sí àrídájú nínú ọ̀rọ̀ yìí o bí ara ọkọ rẹ̀ fi mọ̀mọ́ rẹ̀ ṣògùn owó, kò sí àrídájú. Kí ló mú un pa ọkọ rẹ̀? Tó bá yẹ pé kò pọkọ rẹ̀ ni, tí ọwọ́ ọlọ́pàá bá ba ọkọ, tó bá yẹ pé ọkọ òkú ni, tọ́wọ́ ọlọ́pàá bá bà á, despite the fact pé wọ́n ní ẹ kò sírú ẹ̀ ní constitution rárá láyé John, ayé ìsìn wọ́n ti fi kún sọ constitution. Tí ọwọ́ òfin bá ba ọkọ máa jẹ́wọ́, ó dẹ̀ máa fèsì ẹ̀. Kí ló dé tí wàá fi loss into your hands, ẹ̀yin obìnrin? Kí ló dé? Ọkọ rẹ̀ lo mọ̀mọ́ rẹ̀ according to you, ìwọ náà wá pọkọ rẹ̀, ìwọ gan ni the worst, ìwọ gan ni original apààyàn. Nísìnyí tí ọwọ́ ọlọ́pàá bá mú ẹ, nísìnyí ọwọ́ òfin bá mú ẹ, ọmọ yẹn sìn wàá gbé kalẹ̀ ni, wàá lọ ẹ̀wọ̀n kí ni wọn ò dájọ́ apààyàn fún ọ. Gbogbo pé ó pa mọ̀mọ́ mi, kò sí àrídájú. Ó pa mọ́mì mi, ó fi mọ́mì mi ṣògùn owó, kò sí àrídájú. Who is your witness? Kò sí àrídájú. O lè win ní kéèsì yẹn, ó ṣe mí ní kàyéfì. Ṣé wàá rí ọ̀rọ̀ yìí kò wá jẹ́ kí n lè gbẹ̀rí obìnrin jẹ́ mọ́? Àwọn tí ọkọ wọn kú gan innocently kò jẹ́ ká lè gbẹ̀rí wọn jẹ́ mọ́, wàláì tàláì. Fún díẹ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá ní nǹkan tí wọ́n fi ń búra lẹ́yìn ikú ọkọ, kò sí àníkẹ́ mọ́ ṣe o. Ẹ ṣe orò lé fún wọn ká lè bá mọ̀ pé abánijẹ abánimu kọ́ ló pààyàn. Ó tó gẹ́ lẹ́yìn obìnrin, ó tó gẹ́. Bá a ṣe sọ wípé marriage ẹ sì ń pa àwọn ọkùnrin yìí lábẹ́lẹ̀. Báwo lo ṣe mọ̀? Àrídájú wo lo rí? Oní mọ̀mọ́ rẹ̀ sọ wípé ó fi tipátipá bá òun lò pọ̀ ni. Who is your witness? I hope gbogbo bí mọ̀mọ́ rẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn, ó tape ẹ̀. Mo hope pé gbogbo bí mọ̀mọ́ rẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn, ó tape ẹ̀. Abiyamọ tó bímọ obìnrin tó fi lọ́kọ, ìwọ̀nba là ń nífẹ̀ẹ́ ọkọ mọ́. Ìwọ̀nba àwọn míì wọ́n fi ọmọ fún ọkọ báyìí, wọ́n sì jókòó sílé ọkọ yẹn. Ó wá dàbí pé ọkọ yẹn ó ní ọkọ ọmọ àti ọkọ mọ̀mọ́. Like those women, because majority of them maybe they are widows, they will not forget themselves. Wọ́n máa ṣítán ní pòlà, wọ́n máa ṣí ọyàn ní pòlà fún ọkọ ọmọ. Ìgbà mélòó ni ara ọkùnrin ó fi dìde? Òun ló fi ń sọ wípé ọkọ ọmọ ń sọ fún òun before this actually happened pé mọ́mí ẹ̀ ṣì fine, òun máa dó mọ́mí ẹ̀ fa, òun rò pé ó fi ń ṣeré. Ọkọ rẹ̀ ń fi irú eléyìí ṣeré, ọkọ rẹ̀ ò gbọdọ̀ fi irú ọ̀rọ̀ yìí ṣeré. Gbogbo ìwọ tó ń gbọ́rọ̀ mi nísìn tí ọkọ rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ẹ, jámọ́ lẹ́nu. Then sọ fún mọ́mí ẹ̀ kó padà lọ sílé wọn. Tí mọ́mí ẹ̀ ò bá nílé tí wọ́n ń gbé tó yẹ, ẹ wálé fún mọ́mí yín kí wọ́n wà comfortable láyé tiwọn. Kí mọ́mí yín mọ̀ bá yín gbé mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ mọ́ ṣí ọmú mọ́ ṣídìí fún ọkùnrin. Ara ọkùnrin mọ́ ń tètè dìde, ọkùnrin alálùbáríkà. Kí ló dé? Ẹ̀kọ́ leléyìí o, ẹ̀kọ́ ni mo fi ṣe léyìí ọ̀rọ̀ yìí tá à ń sọ, mí náà sì ń kọ́ ẹ̀kọ́ o. Wàláhì èmi kọ́ ẹ̀kọ́ nítorí èmi gan ti sọ rí pé ọkọ tó fẹ́ ọmọ mi ó yọjọ fẹ́ wa pọ̀. Èmi gan ti sọ́rí o, mo ti sọ́rí. So gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀, you better be careful. Ó ní mọ̀mọ́ lọ lẹ́ǹtì fún ọkọ òun, kódà ó ṣe onídùúró fún un tó fi gba mọ́tò pé mọ̀mọ́ dẹ̀ jìyà. Like seriously, ẹ mọ ìwà yín, know your space. Ẹ mọ ọkọ ọmọ ní ọkọ ọmọ ìṣọkọ yín.
ẹ̀yin tèmi number 2 advice ìgbà tọ́rọ̀ ti rí báyìí ìwọ ọkọ mi ọkùnrin mi ìgbà tọ́rọ̀ ti rí báyìí because mi ìgbà ẹ̀rí obìnrin jẹ́ o tẹ́ ẹ bá jẹun ẹ̀ẹ́jọ́ mọ́ jẹ́ ni tẹ́ ẹ bá jẹun ẹ̀ẹ́jọ́ mọ́ jẹ́ ni àtiwọ́ àtọmọ àtìyàwó ẹ̀ẹ́jọ́ mọ́ jẹ́ ni ẹ̀ẹ́jọ́ mọ́ jẹ́ ni ẹ ó pẹ́ dé wọ́n ti sùn ó bẹ́tà kó fóúnjẹ yẹn lẹ̀ ní ọ̀rọ̀ tá à ń wà yìí nísìn mò ń sáré lọ sọ́fíìsì ni ẹ sáré po tíì mu ìwọ náà gbà ń bẹ̀ my dear mú ń bẹ̀ mo sáré báyìí dí ẹyin ni ìwọ náà my dear jẹ́ ń bẹ̀ ẹ̀ẹ́jọ́ mọ́ jẹ́ kójú mọ́ kán ẹ like I'm so shocked ó ní story kan tí ó ń lọ online tí àwọn bàbá ọkọ àti ìyá ọkọ tí wọ́n lọ sílé tí wọ́n lọ ń kó ẹrù obìnrin yẹn ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ bá farabalẹ̀ gidi gan ẹ rí mú tẹ́ bá farabalẹ̀ ẹ máa rí mú èèyàn tí ọkọ ẹ kú tó ṣẹ̀ṣẹ̀ kú káwọn òbí ọkọ wa ń kó ẹrù wàláì kò ní sọ̀rọ̀ if she's clean kò ní sọ̀rọ̀ if she's clean á kàn máa wò wọ́n ni jẹ́jẹ́ ara tútù pé ọkọ kú òun ló máa rò gbogbo kó wọ́n kó ẹrù yẹn kò ní make sense sí á kàn máa wò wọ́n ni òun gan kọ́ ló máa fídíò ẹlòmíì ló máa fídíò ẹlòmíì ló máa rìpọ́ọ̀tù kéèsì yẹn òun kàn máa wà ń bẹ̀ ni irọ́ àwọn ni wọ́n ti ń fídíò gbogbo ìwọ tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí lágbára ṣẹ̀dẹ̀ pé mo jòkó sọ̀rọ̀ ní tó dẹ̀ ló jẹ́ kí n máa sọ̀rọ̀ fast àmọ́ dúró sọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí lágbára gbogbo ìwọ tó bá kó fámílì sínú ilé ó bẹ́tà kó lọ ní spare part ẹ̀mí ọ̀nà 10 yes tó bá kó fámílì sínú ilé lọ ní spare part ẹ̀mí ọ̀nà 10 spare part because o lè tell everybody lọ́rùn inú dẹ̀ máa bí 1 or 2 or 3 people I'm telling you you may be eating májèlé ó lè má jẹ́ ọ̀dọ̀ ìyàwó rẹ ó lè má jẹ́ ọ̀dọ̀ family ìyàwó ó lè má jẹ́ ọ̀dọ̀ but somebody seriously you have to be careful you have to be seriously careful so at least advice méjì tí mo rí nínú ọ̀rọ̀ yìí nísìnyí nìyẹn ẹ má fi gbogbo ara trust èèyàn má gbẹ́mí ẹ léèyàn ẹ wo ti boy Ahmed tí wọ́n sọ yẹn náà lòun náà kú díẹ̀ wọ́n ní ìyàwó rẹ̀ ló wà níbẹ̀ ó lè má jẹ́ ìyàwó rẹ̀ but reaction ìyàwó ẹ̀ tí mo rí náà online car is not adding up reaction ìyàwó ẹ̀ pé ọkọ ṣẹ̀ṣẹ̀ kú ló act bẹ́ẹ̀ yẹn is not adding up òun náà ló wá dífá fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọmọ yín ẹ understand ẹ lọ tú iṣu dédìí kòkò kó mọ̀ ṣe pé wọ́n jẹ mọ́jèlé kó mọ́jèlé ni o ọ̀rọ̀ yìí lágbára ṣó yẹ yín èmi náà obìnrin ni mí ṣó yẹ yín àwa náà kọ́ ẹ̀kọ́ bye for now.